àjọ sojú abẹ ní kò ní sínsìn àjọ sojú abẹ ní kò ayé yín dáadáa gbogbo ọmọ Yorùbá. Ìkan tí mo fi bọ̀dá mi kan pè mí lánàá nínú àwọn brọ́dà wa tó wà ní London, wọ́n wá ní K1 rúdù, K1 ó ti pẹ́ tó ti máa ń ṣe, ẹ jẹ́ ká délé ká tó bára wí. Ẹ kọ́kọ́ fi gbogbo sítórì yẹn sílẹ̀ náà, torí pé ẹni tí ò bá ponú tí ò ya dìdìrìn, ọ̀rọ̀ kan tó sáré ṣẹlẹ̀ lẹ́nu ìjẹta sáà náà yẹn ó máa yé dáadáa. Ẹ̀yin alábòsínú kan ni ò ní yé, kò yé, ẹ farabalẹ̀ ẹ máa gbọ́. Ìsọ̀lú mi ò ọba ní àdọ̀bálẹ̀ fóun àbọ̀síwájú àdọ̀bálẹ̀ àwọn akábíyèsí ẹ má bínú àsọ̀yájú sí yín àfi ṣègbéraga àfi ṣàbùkún yín, àwọn tó ti lọ ṣáájú yín náà mọ̀ pàwọ̀ yìí dọ̀bálẹ̀. Jẹ́ ń gbọ́. Ìfẹ́ Ọlọ́run ìfẹ́ ànábì sì ni sallallahu alaihi wasallam àfẹ́ mú fún wa lọ́wọ́ ara wa, tàbá bínú agbára ẹnìkan ọ̀ká wa níbo yìí o, tàbá bínú kódà ọba àlọ́ agbára rẹ̀ ọ̀ká wa. Kò dẹ̀ ní dáa fún ẹ bó ṣe sọ̀rọ̀, ayé ẹ máa bàjẹ́ ni. Kò ní dáa fún pọ̀nípọ̀ gbá bàbá lákùbà bá ẹ pẹ̀lú bó ṣe sọ̀rọ̀ yẹn, kò ní yẹ ẹ́. Ìwọ tó sọ̀rọ̀ ní Ṣakí, ìwọ bọ̀bọ̀ yìí tó ṣojú bí ojú wèrè yìí, kò ní yẹ ẹ́, kò ní yẹ yàrá ya ẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn. Now ẹ sọ pé ẹ understand àbí ó fẹ́ máa yẹ̀yẹ́ bàbá mi ní gbangba kó wá máa pọ́n mi lé ní kọ̀rọ̀. Ẹjọ́ ibo náà ti ń ṣerú ẹ̀. Ẹnu ọjọ́ mẹ́ta yìí tó lójú gbogbo wa ò fọ́, a rí nǹkan tó ń lọ. Ìwọ tó bá fẹ́ dájú àbòsí kára pa ẹ́ rí mọ́fìtì bọ̀bọ́ tó fi ṣe mọ́fìtì ìbọ́ ìburúkú rádaràdà kan báyìí tó fi ṣe mọ́fìtì ìwò tó sọ wípé ìran Yorùbá language wa èdè wa wà recognize lágbàáyé. Abẹ́ ti gbàgbé brother Suleiman Farouk, lóòótọ́ èèyàn bàbá mi ni yín, àmọ́ èmi ò kí n bá yàn ṣọ̀rẹ́ kí n má fàyè ọjọ́ ìjà alẹ́ o. Ó lè máa yẹ̀yẹ́ mi kó máa yẹ̀yẹ́ ìran mi kó dẹ̀ rò pé wọ́n máa jẹ́ ní àpọ́nlé lágbàáyé, kò possible. Ẹ má bínú bàbá pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí, kò yé yín. Ọjọ́ kọjọ́ tó bá ti bí àfáà kan dáa tó jáde tó bá fẹnu tẹ́ńbẹ́lú àwọn kábíyèsí wa nílẹ̀ Yorùbá, wàá ṣẹ̀sìn Awọ́rò. Ò ń gbọ́, wàá ṣe ẹ̀sìn Awọ́rò. Ẹ má farabalẹ̀ ṣe ẹ̀sìn Awọ́rò ní kéwú ló kéwú tó ké yẹn tí tó bá ti wá ké mánà tó kí ẹ̀kọ́ lé mọ ẹ̀kọ́ bọ́ ṣe ń pọ́yàn lé tó yẹ pé kó kàbùkù èèyàn nìkan lẹ́kọ́ tó kọ́ nínú kéwú, wà bá wa náà bẹ́ẹ̀ táìmù yìí. Iṣẹ́ tí mo ń ṣe yìí iṣẹ́ gbogbo Yorùbá ni. Ẹ má hàṣì mọ́ wà sí wọn àìdí. Ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin ọmọ Àràbù, ẹ̀yin ọmọ Fúlàní ilẹ̀ ẹgọ̀ gidi wọ́rọ̀wọ̀rọ̀ yín pọ̀, ara yóò balẹ̀. Ẹ lè déwájú àwọn ọba yín tẹ́ ń pè lẹ́mìrù Fúlàní, torí àní ẹmìrù nílẹ̀ Yorùbá. Gbogbo ẹni tó bá ń pera ẹ̀ ní ẹmìrù Fúlàní ni, olórí àwọn Fúlàní ni, kì í ṣe olórí ọba aládé wa nílẹ̀ Yorùbá. Kò yé, wọ́n wá lè mọ́ ti ìyàn ọba Yorùbá o láwọn agbègbè kan o, àmọ́ ọba Fúlàní ni ẹ, ò kì í ṣe ọba Yorùbá. Ẹ wá jáde nǹkan tẹ́ ẹ lè sọ níwájú ẹmìrù Saudi àbí ọba Saudi lẹ́ ń pè, nǹkan tẹ́ ẹ lè lọ sọ ní India, tẹ́ ẹ lè sọ ní others country. Ẹ wá fẹ́ káwa máa bá yín gbà á tọwọ́ tẹsẹ̀ nílẹ̀ Yorùbá tí nǹkan tẹ́ ẹ kọ́ òkọ̀ wá, ṣáwa Arabic ni, ṣáwa Arabic ṣíà ni. Ọmọ Yorùbá ni wá, ìran aládé ni wá. Báwo la ṣe wá gbà tán mọ́ yín? Tó bá sọ pé wọ́n gbé religion wá táwọn èèyàn wa kan gbà á tọ́jọ́ ọmọ Yorùbá, ẹ lè rọ́mọ Yorùbá tó máa jẹ́ àfáà kó wá máa lálé àwọn kábíyèsí wa láíláí. Rárá, ẹ lè rí ọmọ Yorùbá tó máa jẹ́ àfáà tó dáwà náà láàfáà, kò sí ìran tí ò sí mùsùlùmí ń bẹ. Bá àwọn Mùsùlùmí tiwa tán jẹ́ Yorùbá àti tiwa, wọn kì í fẹnu lálé àwọn kábíyèsí wa, wọn ò dẹ̀ kì í fẹnu dá wàhálà sílẹ̀, wọn ò dẹ̀ gọ̀ọ̀rọ̀ sọ. Nǹkan tí ẹ̀yin àfáà wà fún àtàwọn olùkọ́ tó kù tó wà fún, tó yẹ pé a lè pe oníṣẹ̀ṣe náà, a lè pe ẹni tó bá sọ pé pásítọ̀ náà, nǹkan tó wà fún ni pé ọgbọ́n ìmọ̀ tó mọ̀, ṣó lè kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀ ní tòótọ́ àti ti òdodo. Nǹkan tẹ́ wà fún nìyẹn. Ṣó lè kọ́ wa ní ẹ̀kọ́ òótọ́ àti ti òdodo. Tó bá ń sọ pé ẹnìkan ustaz, you are like lecturer, lẹ́gbẹ̀ẹ́ tó ti kúrò ní teacher lásán, you are like lecturer, ẹni tó ti nímọ̀ ìjìnlẹ̀ tó ga jù tàwọn ọmọ kéékèèké lọ. Nǹkan tẹ́ ń jẹ́ ní yóò ní language ti wà nìyẹn. Arabic lẹ fi ń pọ́n nǹkan tí ò yẹ kẹ́ pọ́nlé. Kí wá ló wà ń bẹ̀? Ẹ kọ́ wa now for example, ẹ wo bàbá yìí, mo gbọ́ program bàbá yìí, àfáà yìí. Tí ò lè dà wọ́n lọ sí lásán. Owó tó bá dé àgbàdo bá sí fún. Yóò wá pé agbolé
ilé tó adékòyè wá bí 50 ọlọ́run ọmọ yẹn tí òṣìṣẹ́ kẹ́kẹ́ lọ́wọ́ nàìjíríà ní ẹ̀sán. kò tọrọ ìbáfà lè lè báyìí wọ́n ti máa ń bẹ̀ ẹ̀yọ́ owó tuntun tó san. nǹkan tó ń pè láǹfààní. tí ẹ máa ń wò ní kò tẹ́ kọjú sí ni àwọn tó ń bọ́ bá jáde yẹn wọ́n máa ta àjọ fún ẹ. olówó sáà ìṣẹ́ ní ilé. ẹnì fún wa lẹ́kọ̀ọ́ ní báyìí. ẹnì fún wa lẹ́kọ̀ọ́ ní báyìí. ọmọ tó fi sípò ọmọ náà padà tí o fẹ́ ronú. Yorùbá ẹ lọ ronú, kò ní bàjẹ́ fún yín àfáà yìí. Ó jáde, wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ nǹkan tá a fẹ́ gbọ́ wípé kéèyàn má wà selfish. Tó o bá géèyàn tó o ga fa ẹlòmíì náà dìde sódà àtọjọ́ tí ṣubú bá fẹ́ bá ọlọ́ta ẹni yẹn a lè rí èèyàn fà á dìde, kò ní bàjẹ́ fún àfáà. Ẹ̀yin àfáà kan máa gbàdúrà, ẹ̀yin àfáà kan máa gbèpè ní nílé ìtẹ́kúra yín sí i. Ṣe béèyàn ní kò ṣe máa sọ pé òkè o ẹ̀yin ọba aládé òun jù yín lọ kí ní ṣe òun ya wèrè ni òun sí òun ni ó kéjú kéwú lọ ni. Lẹ́nu ẹ̀ kó máa sọ pé ojú ọba aládé tọ́ba aládé bá ṣe nǹkan tí ò da á fẹ́ ti gbogbo wa nílùú. Ìwọ àfáà tó bá ṣe nǹkan tí ò da ó ṣe sápò ara ẹ̀ kí lórí láìfọ̀ ẹ̀ ṣe kàn sáyìn mi. You are not magnet with me, ẹ̀kọ́ ló kọ́ ìmọ̀ ló mọ̀ then ìmọ̀ yẹn lọ fi máa ìmọ̀ yẹn is for your own pocket àtàwọn tó bá ní interest nínú ẹ̀. Ẹ wá jáde kìíní yẹn tiẹ̀ wá wọ̀ yín lẹ́wù débi pé you are now talking to our forefathers anyhow. Débi dórí pé ẹ wá jáde ẹ̀ ń bú Ọ̀jájá Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀ ń bú àwọn lọ́ba torí pé ẹ ti sọ fún wa pé Yorùbá nation ò ní ṣeé ṣe àwa ń wò yín níran. Gàlégàlé yín wá pọ̀ torí most of people yín àwọn bandits yín ò ráyè bá yín ṣiṣẹ́. Wọ́n ráyè bá yín ṣiṣẹ́ during this time. Ó dàbí Tinubu ò gba bandits láàyè láti máa jíyàn gbé káàkiri dáadáa ẹ̀ ń jíṣe nísìn. Ẹ lè jáde boldly bẹ́ẹ̀ ṣe jáde lásìkò Buhari. Ìyẹn ló fà á tẹ́ fi ń jáde fọ́tọ́fọ́tọ́ ẹ gbọ́dọ̀ lọ pátí ẹ gbọ́dọ̀ lọ kó mọ́ kẹlẹ̀ rówó kó wá ẹ ti ń sínwín. Àfáà tó bá bí dáa abẹ́nikẹ́ni nínú ẹ̀yin Fúlàní tó bá bí dáa tẹ́ bá tó padà jáde tẹ́ ń sọ̀rọ̀ sáwọn ọba làkàlàkàlàkà ẹ wá expect pé àwọn ọmọ ọ̀dọ́ á máa pọ́n yín lé ẹ lè rápọ́nlé kankan lẹ́nu wa o torí pé ẹ jẹ́ nǹkan kan níwájú àwọn ọba aládé wa ẹ jẹ́ nǹkan kan tẹ́ bá jẹ́ nǹkan níwájú Muhammadu Saudi Arabia ní kẹ́ gbà lọ o bọ́ ẹ jẹ́ nǹkan kan nílẹ̀ Yorùbá gbogbo ẹnu ni mo fi sọ fún yín bẹ́ẹ̀. Ìwọ tó bá wá fẹ́ jẹ́ nǹkan wà á wà nípò nǹkan yẹn jẹ́ kí sáré dá brọ́dà mi dáadáa yìí lóhùn torí mi ìfẹ́ kọ́rọ̀ bà wọ́n. wọ́n fẹ́ fi ìjọ ajáṣọ́ ìgbé nínú gbóró yẹn rẹ̀ wọ́n yà láì létí pé kí làwọn àfáàmù fẹ́ ṣe fáwọn àwọn làwọn fún olówó náà òun kọ́ owó lọ́wọ́ ìdẹ́kẹ́ wọn ẹni ìgbà èmi tí mo mọ Tinubu. Dádì mi my brother bàbá Alágbàjì kò rí bẹ́ẹ̀ ẹ̀yin fara yín mọ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀yin fún ara yín mọ̀ fún ara yín pé kò rí bẹ́ẹ̀. Wàsíù Àyìndé kì í ṣe ọmọ àlè ni ẹ lè máa jẹ̀yẹ́ ẹ̀ ní gbangba kẹ́ wá máa daṣọ bò ní kọ̀rọ̀sà kò possible gbogbo ẹ̀yin àfáà ẹ pera yín jọ kẹ́ ẹ lọ mọ̀ wọn ara yín kò yé ẹ lọ mọ̀ wọn ara yín kì í ṣe kẹ́ ẹ máa sọ̀rọ̀ ju búra yín lọ kì í ṣe kẹ́ ẹ máa sọ bí tẹ́ ẹ̀ dé kì í ṣe pé kẹ́ ẹ máa fẹnu yẹ̀yẹ́ orí adé nílẹ̀ Oòduà kẹ́ wá máa expect power kan máa pọ́n yín lé kò lè rí bẹ́ẹ̀ láyé. Wàsíù Àyìndé tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀sà ṣé ẹ mọye program tí àwọn àfáà ṣe fún tó fi pè ní ẹlẹ́bọ ní igbá ẹ máa sọ̀rọ̀ sí wọn kẹ ẹ máa sọ̀rọ̀ sẹ́ni yìí ó wá ṣe reply kékeré ó wá shock everybody reply kékeré tún ni kò ṣe finishing o wọn ò tí ṣe finishing o wọn kàn ṣe reply kékeré wá shock yín ẹ má máa pera yín ní nǹkan tẹ́ ẹ̀ jẹ́ mọ́ ẹ fira yín sípò ọ̀wọ̀ káyé lè máa bọ̀wọ̀ fún yín ẹ̀ ń gbọ́ tó bá sọ pé àfáà olùkọ́ni lẹ́kọ̀ọ́ ó yẹ ká máa rí ìwà ẹ̀kọ́ yẹn lára yín ni kò ń ṣe pé kẹ́ wọ́n máa tẹ̀lé báṣubàṣu mo rí wèrè kan náà tó ń pe K1 olówó kárú náà ṣó sọ fún ẹ pé òun lọ́lọ́run ni ṣé dandan náà fi ń súnmọ́ yàn ni tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ jókòó sílé yín ẹ má criticize ẹ̀ kólíkálùkù lọ sagbéjẹ́mọ́wọ́ kólíkálùkù lọ wáṣẹ́ ṣe alágbe ni orí tiẹ̀ ló yàn débẹ̀ lẹ́nu yín èmi tí mo ń sọ̀rọ̀ yìí náà alágbe lèmi náà bọ̀ mo tún ṣe kí ni oníkálùkù tún tẹ́ ẹ bá dénú compound Wàsíù Àyìndé ẹ̀ lè sọ pé Wàsíù Àyìndé ò kì í ṣe fáàmà ó sin màálù sin oríṣiríṣi àbí ṣé mo parọ́ ni ṣèbẹ́yìn lẹ̀ ń lọ ilé ẹ̀ṣẹ́ rí ni wọ́n ti wá da lágbe lọ́jọ́ tí ò fẹ́ náwó fún yín bọ̀ tìgbà tí ò tí ì ṣe patí ń sin ẹlẹ́bọ ni ẹ̀yin fún ara yín ẹ ronú ara yín kẹ́ ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe kò yé yín kóníkálùkù lọ mọ̀ nǹkan tó ń ṣe ire o mi bàbá mi Lágbàjì yín kọ́ ni mo ti sọ̀rọ̀ tí yín síwájú but ẹ jẹ́ kóníkálùkù lọ sit kí ni nǹkan tẹ́ ń ṣe tó wrong tẹ́ wò pé àwọn èèyàn ní máa rí yín happy ẹ lọ yọ nǹkan yẹn kúrò kí wọ́n máa bá ṣe yín lọ